terrorists yẹn ló control gbogbo surrounding Abuja lẹ́ni president fúnra ẹ̀ ò lè travel láti Abuja lọ sí ìlú ẹ̀ ní Katsina iná jó lọ́nà ìgbà tó try láti ṣe yẹn about 2 months ago àwọn terrorists attack mọ́tòkéde ẹ̀ lọ́nà wọ́n fọ́ mọ́tò ọ̀pọ̀lọpọ̀ mọ́tò tó ń gbé lọ sọnù wọ́n dẹ̀ pa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bá lọ wọ́n dẹ̀ wá lérí pé wọ́n máa kidnap òun fúnra rẹ̀ àwọn kan wá náà fẹ́ ṣe election irú election wo lẹ fẹ́ ṣe kò sí election kankan. You are welcome to Drivetv. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Àwọn olóṣèlú rèé wọ́n ti ní kí agbékiní wá wípé àwọn lọ́kàn Yorùbá nation náà dẹ̀ sọ pé àsìkò ti tó láti dúró bóò lẹ ṣe fẹ́ rìn tó fi jẹ́ pé rògbòdìyàn ò ní ṣẹlẹ̀ ìfàǹfà méjì. rògbòdìyàn àwa ò bá yàn kankan jà àti ìjà láti ìjọ tá a bẹ̀rẹ̀ àti búra àwa tá a fẹ́ jà fún òmìnira Yorùbá àti búra wípé àní bá ẹnikẹ́ni jà àní ju òkúta du ẹni ẹlẹ́ni ẹnikẹ́ni àní ṣépè fún ẹnikẹ́ni àwọn ọba wa pè wá jókòó pé ọ̀rọ̀ tá a la fẹ́ ṣe á dẹ̀ ṣeé ṣe o ṣùgbọ́n ká jọ ká má jà á dẹ̀ sọ fún á dẹ̀ búra wájú wọn pé àní bá ẹnikẹ́ni jà àní jà rárá á dẹ̀ jà látijọ́ yẹn a ti ṣe rálì lọ́pọ̀lọpọ̀ kò sí ìjà a ṣe ń Ìbàdàn a ṣe lábẹ́òkúta a ṣe ní Òṣogbo a ṣe ní Ifẹ̀ a ṣe ní Àkúrẹ́ a ṣe ní Adó Èkìtì kò sí wàhálà kò sẹ́ńtà bájà it was all massive rallies àwọn èèyàn tó gathers ní Adó Èkìtì ní the last one tá a ṣe pé about 3.2 million people kò sí Nàìjíríà ò tí ì lérò tó pọ̀ tó yẹn rí ìgbà tá a ní ká wá lọ ṣe tèkó ìjọba wa bẹ̀rù wọ́n wá lọ try láti dàrú àwọn èèyàn leaders wa tó wà ń bẹ wá announce pé ok ìjọba ò jẹ́ ká ṣe léyìí ò jẹ́ ká stop ẹ̀ àwa ṣe níjọ́ mìíràn that's all àwa ò bá nìkan kan jà and our people are doing rallies all over the world in Washington DC in New York in London in Tokyo in Japan everywhere kò sẹ́ni kankan tí tá a bá jà àbá nìkan kan jà o àwa ò ní bá àwọn èèyàn tiwa jà àwọn ẹ̀gbọ́n àtàbúrò wa àtọmọ ìyá wa làwọn tó ní àwọn tán ní nǹkan tí ó wù àwọn ní pé àwọn ló kàn láti ṣe president Nàìjíríà tó ti kú nígbà tí Yorùbá nation tá a ṣẹ̀fẹ́ gbé dìde wà ń bẹ̀ káwọn ṣe àwọn Fúlàní gan tó ní Nàìjíríà ò fẹ́ ṣe election àwọn èèyàn wa ń tanra wọn jẹ ni. 2 weeks ago oh yes 2 weeks ago àwọn terrorists náà kó wọlé wọ́n fẹ́ gba ìjọba Buhari ti sá lọ Buhari ò sí Nàìjíríà mọ́ àbí ẹ ò mọ̀ Buhari ti sá lọ because Buhari retí pé àwọn terrorists yẹn máa gbàjọba yẹn wọ́n lọ sí American army ni ò jẹ́ kí àwọn terrorists gba ìjọba ní Abuja àwọn terrorists yẹn ló control gbogbo surrounding Abuja lẹ́ni president fúnra ẹ̀ ò lè travel láti Abuja lọ sí ìlú ẹ̀ ní Katsina iná jó lọ́nà ìgbà tó try láti ṣe yẹn about 2 months ago àwọn terrorists attack mọ́tòkéde ẹ̀ lọ́nà wọ́n fọ́ mọ́tò ọ̀pọ̀lọpọ̀ mọ́tò tó ń gbé lọ sọnù wọ́n dẹ̀ pa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bá lọ wọ́n dẹ̀ wá lérí pé wọ́n máa kidnap òun fúnra rẹ̀ àwọn kan wá náà fẹ́ ṣe election irú election wo lẹ fẹ́ ṣe kò sí election kankan wọ́n tanra wọn jẹ ni. bàbá ibi tí ẹ bá bọ̀wé sọ fún ẹ má kówó sọnù mọ́ kò sí election ẹ má kówó yín sọnù mọ́ kò election kankan ò ní wáyé kì í ṣàwárà máa stop election fúnra ara ẹ̀ ni ò ní wáyé fúnra ara ẹ̀ àwọn tó ní Nàìjíríà àwọn Fúlàní ò fẹ́ election kò ní sí election rárá àwọn tó ń náwó káàkiri wọn kàn kó wọn sọnù ni ǹjẹ́ gbọ́ kàtíkù máa campaign. nkálukú náà wo bó ṣe ń lọ náà ni. Àtíkù ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kò kówó ẹ̀ sọnù kò bá wọn sá káàkiri wọ́n ní PDP ti nominate yes but ó mọ̀ wípé kò sí election therefore ọkàn ṣe jẹ́ jẹ́ǹtì ẹ̀ ni àwọn èèyàn tiwa ló ń ṣe gìràgìrà káàkiri àlọ́rí ọba àlọ́rí ìjòyè ìrọ̀ òfo ló wà ní gbogbo ẹ̀ tó bá yá nígbà tó omi bá bẹ̀ sí gbóná a máa yé ìpèrè. àwọn kan tiẹ̀ ní bóyá àwọn politician kan ni wọ́n sponsor ẹ̀yin àti Dr. Sunday Igboho. àwọn wo ló ń jẹ́rú olóṣèlú yẹn
wọ́n láwọn olóṣèlú ló ń sanwó fún bàbá Banji Akintoye. àwọn politician fúnra ara wọn ló ń sọ wọn yẹn láti bu ẹnu àtẹ́ lu nǹkan tó èmi àti Sunday Igboho ń ṣe. ìtọ́jú gbogbo àwa yòókù àwọn olóṣèlú fúnra ara wọn ni kò sẹ́ ọ̀rọ̀ wọn ò kàn wá ọ̀rọ̀ wa ò kàn wọ́n á ti sọ fún wọn àwọn fẹ́ máa kí ni Yorùbá máa ṣerú ní Nàìjíríà àwa láti kó Yorùbá kúrò ní Nàìjíríà ọ̀rọ̀ wọn ò kàn wá ọ̀rọ̀ wọn ò kàn wọ́n ṣùgbọ́n nǹkan ṣoṣo la béèrè lọ́wọ́ wọn kán má máa rán àwọn ọmọ kó lọ máa àwọn ọmọ wọn kó wá lọ máa attack àwọn ọmọ wa tó ń ṣe Yorùbá nation káàkiri that's all. We have nothing to do with them. ó tọ́ ọmọ ìyá àti ọmọ bàbá náà ní gbogbo wa. but ní lágbo ilé wọ́n lè rẹ́ni tí wọ́n lè rọ́mọ tó ń ṣọ̀rẹ́ tí jàǹdùkú kan ó lè já wá láti ta kó wá èèpò ìyá ẹ̀ kó dẹ̀ máa ṣọ̀rẹ́ jàǹdùkú yẹn tó yẹn bá lè fún lówó díẹ̀. bẹ́ẹ̀ wọ́n dẹ̀ rọ́mọ mìíràn tó máa jàjà kú láti defend ìyá ẹ̀. kò sí nǹkan kan láàrin mi Afẹ́nifẹ́re lèmi láti bẹ̀rẹ̀ àbí àwọn ọmọ Awólọ́wọ̀ but lẹ́nu ìgbà tí mo ti dìde láti 2019 mo ní ọ̀rọ̀ Nàìjíríà yẹ jẹ́ ká kúrò bẹ́ẹ̀ táwọn sọ pé rárá ẹ máa ṣe restructure mo dẹ̀ sọ a jọ ń ṣe restructuring yẹn tẹ́lẹ̀ ni o mo ti kọ more than 145 articles lórí ọ̀rọ̀ restructuring ó wà nínú gbogbo articles tí mo ń kọ láyé àtijọ́ Àpáta ni tẹ́ bá wò nínú Tribune Àpáta tẹ́ bá wò nínú pépà mìíràn Gbógungbòrò tẹ́ bá wò ẹ̀sán gbogbo wọn yẹn ọ̀rọ̀ restructuring là ń sọ ń pa wọn yẹn. ṣùgbọ́n ńgbà tí mo wá rí lẹ́yìn ìgbà tá a ṣe rálì kan rẹpẹtẹ ní Ìbàdàn ní 2017 èmi ni mo jẹ́ bí one of the coordinators of that rally for restructuring tí mo wá rí pé wo and waste time wà lélẹ̀ meanwhile àwọn èèyàn wa ń jìyà the economy is going down irú poverty táwa Yorùbá òrírí àwa ń rí ó ti dé stage tó jẹ́ pé in many Yorùbá families àwọn èèyàn kò send ọmọ wọn sí school mọ́. School children without schools wọ́n grow ní number nílẹ̀ Yorùbá land that's an abomination. àwọn ọmọ tó lọ sí school kan tó bá jáde wọn níríṣẹ́ gbogbo wọn fọ́n jáde lọ sílùú onílùú àwọn tó ojú bá ń kán tí wọn rẹ́ni láàrin àwọn lọ́wọ́ wọn làwọn lè rìn across the Sahara desert lọ jáde sí Mediterranean jáde sí Southern Europe ọ̀pọ̀lọpọ̀ wọn ń kú sínú desert ọ̀pọ̀lọpọ̀ ń kú sínú Mediterranean. adẹ ní àjọkọ kan wá ṣe restructuring àwọn Fúlàní dẹ̀ ti gbé nǹkan wọn sápò wọn náà wọn làwọn ní so the answer ẹ jẹ́ ká kúrò nínú kínní ẹ jẹ́ ká kó àwọn èèyàn wa kúrò kínní. a ṣe ìpàdé kan ńjọ́ kan lórí Zoom gbogbo àwọn àbẹ̀ professor kí ló rò mo ní kò sí nǹkan méjì tí mo rò ẹ mọ nǹkan tí mo rò kílẹ̀ tún ṣẹ̀ wá ń béèrè fún. nǹkan tí mo rò ni wípé àwa Yorùbá nídìí láti kúrò Nàìjíríà báyìí kí gbogbo ẹ̀ tó bàjẹ́ má wa lọ́wọ́ Nàìjíríà tó fọ́ ayé Yorùbá sọnù ẹ jẹ́ ká jáde báyìí àwọn máa wò ó àmọ́ ẹ wo àwa tá a fẹ́ ṣe àti ń ṣe ṣé o kò sí nǹkan kan láàrin èmi àti Afẹ́nifẹ́re I respect Afẹ́nifẹ́re that's the organization tí bàbá wa Awólọ́wọ̀ torí ẹ̀ tá a fi dá sílẹ̀ ṣùgbọ́n kò sí nǹkan kan láàrin èmi àti Afẹ́nifẹ́re o àwọn tí mò ń bá ṣọ̀rẹ́ báyìí tí mò ń súnmọ́ tí àwọn ni self-determination organizations àwọn ni o àwọn tó ń fẹ́ self-determination for the Yorùbá nation I can never while I am able to breathe I can never and will never suggest to the Yorùbá people pé ẹ jẹ́ ká padà sí Nàìjíríà it will never happen ó ṣe jẹ́ nìyẹn. àwọn tó ń pariwo pé àwọn olóṣèlú kan ò lè súnmọ́dọ̀ Sunday Igboho kò lè súnmọ́dọ̀ mi. ọmọ kan wá kọ ìwé kan ránṣẹ́ sí mi ní ìjẹta sentence gbólóhùn ọ̀rọ̀ burúkú kan wà náà tó le jù is in English màá dẹ̀ sọ ní English kẹgbọ́. ó ní everything made for the good of man. Everything made for the good of man has been subverted and destroyed in the unfortunate experiment called Nigeria.
everything made for the good of man has been subverted and destroyed in the unfortunate experiment called Nigeria. Kò sí nǹkan tó dáadáa tí Nigeria ò ti bàjẹ́, tí Nigeria ò fọ́ sọnù. Gbogbo ayé ní political party wọ́n fi ń ṣèjọba. Nigeria ní political party láti máa jí owó ni, wọ́n ṣèjọba kankan. Tí wọ́n bá fẹ́ ṣe election wọ́n á lọ publish kíní kan wá ní manifesto irọ́ wọn mílẹ̀ ibi tí wọ́n ṣe máa ráyè débi owó tó máa rówó kó jẹ ni. Kò sí political party kankan. Tí o bá dìde tó bá rí wípé àwọn tọ̀hún yẹn ó dàbí pé wọ́n rówó owó yìí máa dọ́wọ́ wọn ju tàwa wà tún kóra wà tún lọ tún kúrò pàtì ẹ̀ wà tún lọ síbẹ̀ wọn kì í ṣe bẹ́ẹ̀ níbikíbi tó o bá ṣẹ̀ tó o bá kówó jẹ tí ọlọ́pàá fẹ́ wá máa mú ẹ wà á lọ join pàtì àwọn tó ń ṣèjọba gbogbo ariwo yẹn á parẹ́ síbẹ̀. It's a country of destruction and death. Kò sí nǹkan kan tó kù sí Nàìjíríà mọ́. We Yoruba don't want to be part of it. We have decided where we are living and we are living. The la fẹ́ change ìjọba Nàìjíríà kò kàn wá ọ̀rọ̀ restructuring ọ̀rọ̀ change government kọ́ là ń sọ yìí. Ọ̀rọ̀ wípé we have a right to our self-determination and we are taking our self-determination and living peacefully. That's all. Okay. Bàbá ìtàn bá sọ pé wọ́n declare orílẹ̀-èdè kan. Báwo ló ṣe máa ń. Ṣé mọ̀ wípé declaration tá a fẹ́ ṣe la fẹ́ bá ìjọba Nàìjíríà jà la fẹ́ change ìjọba Nàìjíríà àwa as a people àwa bí èèyàn ẹ̀yà kan ní orílẹ̀-èdè ayé yìí a ní nǹkan táwọn òyìnbó ń pè ní the right of self-determination. Ọlọ́run ló fún wa wá látọ̀run kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ wa gbogbo òfin ayé ló dẹ̀ gbà wípé bẹ́ẹ̀ lórí. So àwa lè declare self-determination wa. However, ìdí tá a fi gbúdọ̀ rọra ṣe ni pé àwọn tó ń ṣèjọba Nàìjíríà wọn à ní fẹ́ kí ẹnikẹ́ni kó lọ kúrò Nàìjíríà. Therefore a gbúdọ̀ máa fọgbọ́n ṣe ọ̀ǹtì tá a bá mọ̀ wípé alágbára tó ẹsẹ̀ wa rinlẹ̀ dáadáa tó. Àwa sọ fún gbogbo ayé ńgbà yẹn kì í ṣe Nàìjíríà nìkan là ń sọ fún gbogbo ayé ni wípé àwa Yorùbá a ti take self-determination wa a ti kúrò Nàìjíríà o a dẹ̀ ti dá ìjọba tiwa sílẹ̀ báyìí lọ́tọ̀ so a ti di country mìíràn kò sí nǹkan tó ṣòro ń bẹ̀ but nǹkan tá a gbọ́dọ̀ fọgbọ́n àti ẹ̀lọ ṣe ni kì í ṣe nǹkan tó yẹn kan dédé lọ kù gírí kó lóun sọ pé declare á dìjọgbọ́n. Àfẹ́ kó dìjọba. Bàbá àgbà yóò kàlẹ́ sà ẹ pè fún wa. Àmín. Ṣé ibi tí ọ̀rọ̀ wà ó ní àlàyé tẹ́ ẹ ṣe fún wa ń sìn yẹn. A ti ń gbọ́ lọ́tún lọ́sì iwájú ẹ̀yìn a ti ń gbọ́ tipẹ́ pé kí gbogbo Yorùbá fọkànbalẹ̀ wọ́n ní kọ́dún ìtó parí pé orílẹ̀-èdè yẹn máa dúró. Àwọn yẹn tiẹ̀ ní orílẹ̀-èdè ò rọrùn láti dúró bẹ́ẹ̀ yẹn àwọn ní rárá wọ́n ní bàbá Banji ti sọ pé ká fọkàn balẹ̀ pé kí December tó tán orílẹ̀-èdè Yorùbá máa wáyé. Ẹ wo sà bàbá a ti rí. sọ ni àwọn tó ń sọ pé kóṣù tó parí wọ́n jẹnu ni o. wọ́n jẹnu ni. wọ́n ní kọ́dún tó parí. inú àwọn kọ́dún tó parí òótọ́ nìyẹn ṣùgbọ́n kóṣù tó parí wọ́n jẹnu. ọdún yìí ni pé títí parí December. kọ́dún tó parí lágbára Ọlọ́run lágbára Olódùmarè. Bàbá agbára Ọlọ́run agbára Olódùmarè kọ́dún tó parí a máa ṣe ó dẹ̀ máa bọ́ sí. Bàbá oṣù bàbá ládẹ̀ máa fi gba ìbò wa. Oṣù kan ló má kù kí ọdún parí sà. Ọ̀nà ni mo ṣe ń sọ pé ṣebí ṣé ọ̀la ò yàtọ̀ sí ni. Ó yàtọ̀ sá. Bẹ́ẹ̀ ni. Pé ká fọkàn sí ní December kó tó tán. Kọ́dún tó parí ọmọ mi. Kọ́dún tó parí. Ká fọkàn balẹ̀ tó. Ẹnìkan fi ìbéèrè ṣọwọ́ sí mi ó ní ẹ dákun ẹ bá mi bi bàbá léèrè pé ǹjẹ́ plan B wà tí ò bá bọ́ sí ìbéèrè kan látọ̀dọ̀ ẹnìkan nìyẹn sà. Ẹ má sọ̀rọ̀ pé kò ní bọ́ sí ọ á bọ́ sí ọ. Sọ̀rọ̀ plan B kan. Òun náà la ṣe ń ṣọ́ra tá a ṣe ń fà á díẹ̀ kó má ní ìdí plan B kankan. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Akintoye. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching
Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.